Praise the Lord. Praise the Lord. Olúwa káàbọ̀ síwájú Ọlọ́run ní ìrọ̀lẹ́ ìní orúkọ Jésù Olúwa. Bí a ti ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí a fẹ́ jẹ́ kí a gbà. Bàbá wa tí ń bẹ ní ọ̀run ní orúkọ Jésù àgbéyìnga fún ìfẹ́ rẹ̀, fún ààbò rẹ̀, àti ìpamọ́ rẹ̀ lórí wa. A dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀. A dúpẹ́ Olúwa fún ìtọ́jú rẹ̀. A sì ń dúpẹ́ Ọlọ́run nítorí pé ẹ ò jẹ́ kí a jìnnà sí ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ẹ ò sì jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ tó jìnnà sí wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ láti ìgbà tí a ti ìsinmi lọ́jọ́ ẹni nínú ìjáde wa àti ìwọlé wa. A dúpẹ́ nítorí pé ń darapọ̀ pẹ̀lú wa. A dúpẹ́ lórí agbo ìjọ rẹ̀ fún oore ọ̀fẹ́ rẹ̀. A sì dúpẹ́ fún ìṣàkóso rẹ̀. A dúpẹ́ fún ìwà láàyè rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ fún ìmọ̀lẹ́ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ kọ́ sínú ayé wa. A dúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹjẹ́ tó ṣiṣẹ́ fún wa láti lè wà níwájú yín ní ti ìrọ̀lẹ́ láti wá gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀. A dárí gbogbo ògo sí ọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run ní orúkọ Jésù lẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run wa dé síwájú ní ti àṣálẹ́ à ń béèrè Olúwa. Ẹ wá kọ́ wa kẹ́sì bá wa sọ̀rọ̀ ní ọ̀nà tí yóò gbà yé wa ìṣíbẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹ̀ka gbogbo agbára níjọba Sátánì ká má lè ní òye ẹ̀kọ́ tí àṣálẹ́ yìí bí Olúwa ti ń bẹ tẹ́bẹ̀rẹ̀ ń bẹ láyé ẹ̀sọ́ agbára yín nù bẹ́ẹ̀. Kò ní f'Olúwa lókè ọ̀run. A dúpẹ́ nítorí pé ti bọ́ ti wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà ní àṣálẹ́ yìí nínú ọ̀rọ̀ náà sì ti ń tẹ̀síwájú láti ọ̀sẹ̀ kejì sẹ́yìn tó ń bá wa sọ nípa Ọlọ́run ṣiṣẹ́ fún rere. Ọlọ́run ṣiṣẹ́ fún rere. A sì ti bá wa sọ nípa ẹlẹ́dàá náà ẹni tí ó ṣe é gbára lé. Bákan náà a sì bá wa sọ nípa Olúwa àti àwọn èké. Bákan náà a bá wa sọ nípa ti Olúwa àti àwọn ìránṣẹ́ rẹ̀. Bí Olúwa ṣe ń gbé àwọn ìránṣẹ́ rẹ̀ tó sì máa ń fi ohun gbogbo tí wọ́n bá sọ nípa orúkọ rẹ̀ múlẹ̀. Bẹ́ẹ̀ náà ni a sọ fún wa nípa ti àwọn èké. Olúwa máa ń yẹ̀yẹ́ wọn, sì ń dójú tì wọ́n, ó sì ń sọ ẹ̀mọ́ wọn di asán. Ṣùgbọ́n nígbà tá a bá ń sọ nípa àwọn ìránṣẹ́ rẹ̀, ó ń fi ìdí ọ̀rọ̀ èyí tí wọ́n bá sọ lórúkọ rẹ̀ múlẹ̀. Ó sì máa ń jẹ́rìí wípé agbẹnusọ òun ni wọ́n ń ṣe. Lónìí à ń tẹ̀síwájú lábẹ́ kókó náà wípé Ọlọ́run ṣiṣẹ́ fún rere. Kèfèrí ọ̀rọ̀ kókó tí a ń fi bá wa sọ̀rọ̀ ní àṣálẹ́ náà ni mo pè ní kèfèrí náà tó jẹ́ ìránṣẹ́ Olúwa. Kèfèrí náà tí ó jẹ́ ìránṣẹ́ Olúwa nínú ìwé Àìsáyà orí ìkarùndínláàádọ́ta chapter 45 nínú ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkẹrin ni a ó ti kẹ́kọ̀ọ́. Àìsáyà ìwé wòlíì Àìsáyà orí ìkarùndínláàádọ́ta ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkẹrin. Ní abala tí ó tó kàn nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà fún wa, iná ni pé a rí gẹ́gẹ́ bí a ti ń sọ nípa ọba kan ẹni tí Olúwa lò pàápàá jùlọ láti dá àwọn ọmọ Ísírẹ́lì ní ìdè. Iná ni pé ọba náà ẹni tí ó jẹ́ ohun èlò fún Olúwa, bí ó tilẹ̀ jẹ́ wípé ọba yìí jẹ́ ẹni tí kò yan Ọlọ́run alààyè ní ẹni tí ó yẹ láti máa sìn, àbí ẹni tí kò tilẹ̀ mọ Ọlọ́run ní ẹni tí ó yẹ láti máa júbà, àbí ẹni tí ó yẹ láti máa bọ. Nínú ìwé Àìsáyà yẹn orí 45 mo ka ẹsẹ̀ ìkíní ó ní, báyìí ni Olúwa wí fún ẹni òróró rẹ̀ fún Kírúsì, ẹni tí ó di ọwọ́ ọ̀tún rẹ̀ mú láti ṣẹ́gun àwọn orílẹ̀-èdè níwájú rẹ̀. Èmi yóò sì tú àmùrẹ̀gbẹ́ àwọn ọba láti ṣí ilẹ̀kùn méjèèjì níwájú rẹ̀. A kì yóò sì ti ẹnu ibodè náà. Praise the Lord. Then nínú àkókò àkọ́kọ́ ní abẹ́rẹ́ náà ni mo pè ní ọkùnrin náà. Nígbà tí a bá ń sọ nípa ọkùnrin náà ni pé a ń sọ nípa ọba Kírúsì. A sọ fún wa wípé ọba Kírúsì jẹ́ ọba orílẹ̀-èdè kèfèrí, òun pàápàá jẹ́ kèfèrí, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ọ́mọ̀ yan ọba yìí láti lò fún ìdáǹdè àwọn ènìyàn Ísírẹ́lì. Ní ayé ìgbàanì, ènìyàn tí a bá fi òróró yàn, òun náà ni a lè mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dìídì ti yàn sí ipò agbára. A máa rí àwọn ènìyàn bẹ́ẹ̀ bí àwọn ọba, àwọn àlùfáà àti àwọn wòlíì tí Ọlọ́run máa ń yà sí ọ̀tọ̀ fún iṣẹ́ pàtàkì láti lò wọ́n. Nínú ìwé Ẹ́kísódù ẹ já wo orí 29 ẹsẹ̀ ìkeje ìwé Ẹ́kísódù
orí 29 ẹsẹ̀ ìkeje. Ìwọ yóò sì fi fìlà nì dé ilé orí, ìwọ yóò sì fi adé mímọ́, ẹsẹ̀ kẹfà mo ti bẹ̀rẹ̀. Ìwọ yóò sì fi fìlà nì dé ilé orí, ìwọ yóò sì fi adé mímọ́ nì sára fìlà náà. Nígbà náà ni ìwọ yóò sì mú òróró ìtasórí, ìwọ yóò sì dà á sí ilé orí, ìwọ yóò sì fi òróró yà á sí mímọ́. Iná ni àṣẹ tí Olúwa fún wòlíì Mósè nígbà tí Ọlọ́run pa àṣẹ fún láti kí ó yan Áárónì àti àwọn ọmọ rẹ̀ ní àlùfáà fún ohun Ọlọ́run. Náà ni pé èyí jẹ́ àmì ìyàsí ọ̀tọ̀ pàápàá jùlọ fún iṣẹ́ pàtàkì tí Ọlọ́run ní láti ṣe. Náà ni àwọn àlùfáà, bẹ́ẹ̀ náà ni a máa ń fi àmì òróró ya àwọn ọba sí ọ̀tọ̀ pàápàá jùlọ fún ìṣàkóso àwọn ènìyàn Ọlọ́run. Nínú ìwé ẹ jẹ́ ká wo ìwé Sámúẹ́lì kínní orí ìkẹsàn-án, ìwé Sámúẹ́lì kínní mo wo orí ìkẹsàn-án ẹsẹ̀ 27. Bíbélì wí pé ó ní bí wọ́n sì ti ń sọ̀kalẹ̀ lọ sí ìpẹ̀kun ìlú náà, Sámúẹ́lì wí fún Sọ́ọ̀lù pé, wí fún ìránṣẹ́ rẹ kí ó kọjá sí iwájú wá. Ó sì kọjá, ṣùgbọ́n kí ìwọ kí ó dúró díẹ̀, kí èmi kí ó lè fi ọ̀rọ̀ Ọlọ́run hàn án. Ní orí ìkẹwàá ẹsẹ̀ ìkíní, Sámúẹ́lì sì mú ìgò òróró, ó sì tú sí ilé orí, ó sì fẹnu kò ó lé ẹnu, ó sì wí pé kò ṣe pé nítorí tí Olúwa ti fi òróró yàn lé olórí ẹni rẹ̀. Iná ni ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí àwọn ènìyàn Ísírẹ́lì ń béèrè fún ọba, bí ó tilẹ̀ jẹ́ wípé nǹkan náà burú ní ojú Sámúẹ́lì tí ó sì dá ní ọkàn rú, ṣùgbọ́n Ọlọ́run sọ fún wípé kí ó má ṣe bànújẹ́ fún ohun tí àwọn ènìyàn wọ̀nyí ń béèrè, wípé wọ́n fẹ́ ní ọba láti máa ṣàkóso wọn gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè tí ó yí wọn ká, ṣùgbọ́n kí ó yan ọba fún wọn, ṣùgbọ́n kí ó sọ ìwà ọba àti ìṣe ọba fún wọn. Kí ni ohun tí a ń gbìyànjú láti jẹ́ kí a mọ̀ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ náà ni wípé Ọlọ́run máa ń yan àwọn ọba, máa ń yan àwọn wòlíì pẹ̀lú ìfẹ́ àmì òróró láti lè fi hàn fún àwọn ènìyàn wípé òun Ọlọ́run ni ó yàn fún iṣẹ́ pàtàkì kan tí ó yàn wọ́n láti ṣe. Nínú ìwé àwọn ọba ìkíní, ìwé àwọn ọba kejì, ẹ jẹ́ kí a wo orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkíní. Ìwé àwọn ọba ìkejì, wo orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹfà. Ìwé àwọn ọba ìkejì orí ìkẹsàn-án, mo ka ẹsẹ̀ ìkíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹfà. Ó ní Èlíṣà wòlíì sì pè ọ̀kan nínú àwọn ọmọ wòlíì, ó sì wí fún un pé, di àmùrè ẹ̀gbẹ́ rẹ, kí o sì mú ìgò òróró yìí lọ́wọ́ rẹ, kí o sì lọ sí Rámótì Gileadi. Ní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹfà, kí o sì mú ìgò òróró náà, kí o sì tú sí orí rẹ̀, kí o sì wí pé, báyìí ni Olúwa wí pé, èmi fi òróró yàn lé ọba lé orí Ísírẹ́lì, sì ṣí ilẹ̀kùn kí o sì sá, má sì ṣe dúró. Ẹsẹ̀ kẹfà, òun sì dìde, ó sì wọ inú ilé, ó sì tú òróró náà sí ilé orí, ó sì wí fún un pé, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí pé, èmi ti fi òróró yàn ọ́ lé ọba lórí ènìyàn Olúwa, lórí Ísírẹ́lì. Praise the Lord. Náà ni pé à ń jẹ́ kí a lè mọ̀ nípa ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní ti yíyan àwọn ọba. Bíbélì ń sọ fún wa nípa Jésù Kristi nígbà tí a bí ní ọba. Ṣáájú ní ìwé Àìsáyà orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje ni pé a bí Jésù ní ọba fún àwọn ènìyàn ojú àti fún gbogbo orílẹ̀-èdè ayé. Ìwé Àìsáyà ó ka orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀, láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀
nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé. Ìtara Olúwa àwọn ọmọ ogun ni ó sì ṣe èyí. Ni pé a bí Jésù ní ọba fún wa, bí Jésù ní olùgbàlà fún wa, bí Jésù ní ẹni tí a yàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti gẹ́gẹ́ bí olùgbàlà wa. Nínú ìwé Matthew, ẹ jẹ́ kí a wo orí ìkejì ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkejì. Ìrere tí a ti ọwọ́ Matthew kọ, mo wo orí ìkejì ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Ìbéèrè wípé nígbà tí a sì bí Jésù ní Bẹ́tílẹ́hẹ́mù ti Jùdíà nígbà ayé Hẹ́rọ́dù ọba, kíyèsí àwọn amòye kan ti ìhà ìlà oòrùn wá sí Jerúsálẹ́mù. Wọ́n ń béèrè wípé níbo ni ẹni tí a bí tí ṣe ọba àwọn Júù wà, nítorí àwa ti rí ìràwọ̀ rẹ̀ ní ìlà oòrùn, àwa sì wá láti forí balẹ̀ fún un. Ní ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá rẹ̀, ó wí pé nígbà tí wọ́n sì rí ìràwọ̀ náà, wọ́n yọ ayọ̀ ńláńlá. Mo gbàdúrà pé Olúwa yóò fi ayọ̀ ńláńlá pinnu ọkàn rẹ. Nígbà tí wọ́n sì wọ ilé, wọ́n rí ọmọ ọwọ́ náà pẹ̀lú Màríà ìyá rẹ̀. Wọ́n wólẹ̀, wọ́n sì forí balẹ̀ fún un. Nígbà tí wọ́n sì tú ìṣúra wọn, wọ́n ta á lọ́rẹ, wúrà àti tùràrí àti òjìá. A rí pé gbogbo àwọn ẹ̀bùn mẹ́ta tí a fi ta Jésù lọ́rẹ yìí, iná ni ó ń ṣe àpẹẹrẹ ọba, wòlíì àti àlùfáà. Ọba, wòlíì àti àlùfáà. A rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí, gbogbo ipò yìí ni Jésù sì kún, tí ó sì ń ṣe àkóso àwọn ènìyàn rẹ̀. Torí náà, we must remember that the entire captivity was still in the future when Isaiah the prophet said this. A rí pé gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tí wòlíì Isaiah tó ń sọ níbí náà nínú ìwé Isaiah orí 45 yìí, Isaiah ń sọ àsọtẹ́lẹ̀ ìgbèkùn tí àwọn ènìyàn Ọlọ́run yóò lọ sí nítorí ìwà ẹ̀ṣẹ̀ wọn àti nítorí ìwà àìgbọ́ràn wọn sí àṣẹ àti sí òfin Ọlọ́run. Mo gbàdúrà wípé a ò ní lọ sí ìgbèkùn ní orúkọ Jésù. Náà ni pé ìgbèkùn tí àwọn ènìyàn yóò sì lọ sí, ó jẹ́ ìtújẹ́ wípé wọ́n máa wà níbẹ̀ láti máa sin ọba àti orílẹ̀-èdè kèfèrí. Ṣùgbọ́n ní àkókò yìí, Assyria òun náà ni ó ń ṣe àkóso agbára ayé. Ní àkókò tí wòlíì ń sọ àsọtẹ́lẹ̀, Bábílónì òun náà ni yóò sì tún dìde láti jẹ́ alákòóso agbára ayé ní nǹkan bíi 605 BC. Nebukadnessar tí ó jẹ́ ọba Bábílónì òun náà ni yóò sì sọ Jerusalem di ahoro ní nǹkan bíi 586 BC. Bákan náà, àwọn ènìyàn Júdà ni wọ́n sì di ẹni tí à ń kó lẹ́rú lọ sí orílẹ̀-èdè Bábílónì. Lẹ́yìn eléyìí, Kírísì òun náà ni yóò sì ẹni tí í ṣe ọba Páṣíà, òun náà ni Ọlọ́run yóò lò láti fi òpin sí ìṣàkóso ọba Bábílónì tí a pe orúkọ rẹ̀ ní Nebukadnessar ní nǹkan bíi 539 BC. Ní àwọn ọ̀nà wọ̀nyí, ó jẹ́ ohun ìyanu pàápàá jùlọ ní ti àsọtẹ́lẹ̀ wòlíì Isaiah èyí tí a rí ní àwọn ibi kíkà wọ̀nyí. Olúwa ẹni tí ó sì ti ń sọ àsọtẹ́lẹ̀ bí àwọn ènìyàn yóò ṣe lọ sí ìgbèkùn, a rí wípé kò dúró ní inú eléyìí nìkan, ṣùgbọ́n ṣe ni ó ń tẹ̀síwájú láti sọ orúkọ ọba ẹni tí jẹ́ pé yóò fi òpin sí ìgbèkùn àwọn ènìyàn Ísírẹ́lì ní nǹkan bíi ìran tí ò ní jìnnà sí. Bí mú kí a tilẹ̀ tó bí ọba yìí ni Ọlọ́run ti ń sọ àsọtẹ́lẹ̀ nípasẹ̀ wòlíì Isaiah nípa ohun tí yóò ṣẹlẹ̀ àti nípa ọ̀nà tí Olúwa yóò gbà láti dá àwọn ènìyàn rẹ̀ ní ìdè. Mo gbàdúrà nínú ìgbèkùn táyé wa léwà, a ó gba ìdáǹdè ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kan tí wọ́n sọ fún wa pé báyìí ni Olúwa wí fún ẹni òróró rẹ̀, fún Kírísì, ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú, ẹni tí mo di ọwọ́ ọ̀tún rẹ̀ mú. Ẹ jẹ́ kí a wo ohun tí Ọlọ́run sọ níbi Kírísì náà ni ẹni tí Ọlọ́run yóò lò, nítorí pé Olúwa yóò bá sọ̀rọ̀ fúnra rẹ̀. Nítorí pé Olúwa mọ̀ ọ́. A sọ fún aṣáájú bí ó tilẹ̀ jẹ́ wípé ọba yìí jẹ́ láti orílẹ̀-èdè kèfèrí àti wípé kì í ṣe ọba tàbí ènìyàn tí ó mọ̀ nípa ìsìn Ọlọ́run, ṣùgbọ́n Olúwa pinnu rẹ̀ láti lò ó fún ìgbàlà àti fún
ìdáǹdè àwọn ènìyàn rẹ̀ tí ó ń bẹ ní ìgbèkùn àwọn ọ̀tá wọn. A sì sọ fún wa pé Ọlọ́run yóò lo ọba yìí láti ṣe àkọlù sí àwọn orílẹ̀-èdè tí ó ń bẹ níwájú rẹ̀. Orílẹ̀-èdè Bábílónì bákan náà sì jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tí ọba yìí yóò ṣẹ́gun tí ó sì gba àwọn ènìyàn Ọlọ́run. Bákan náà a rí i pé Ọlọ́run òun náà ni a sọ fún wa wípé yóò lo ọba yìí gẹ́gẹ́ bí ohun èlò ogun. Iná ni ó túmọ̀ sí wípé gbogbo àwọn orílẹ̀-èdè tí ó jẹ́ ọ̀tá fún Ísírẹ́lì náà ni wọ́n máa jẹ́ ọ̀tá fún orílẹ̀-èdè Páṣíà, èyí tí Kírúsì jẹ́ alákòóso rẹ̀. A sọ fún wa pé ààbò wọn ni Ọlọ́run ṣe ìlérí wípé òun yóò mú kúrò náà ni pé ààbò gbogbo àwọn orílẹ̀-èdè tí ó tako ọba Kírúsì ni Ọlọ́run yóò mú kúrò pátápátá. Mo gbàdúrà yìí pé gbogbo ààbò àwọn ọ̀tá wa yóò fún wọn sílẹ̀ ní orúkọ Jésù. Ó sì ń sọ fún wa bí yóò ṣe ṣí àwọn ilẹ̀kùn wọn nì sílẹ̀ nítorí pé a ò ní tì wọ́n. Iná ni pé ààbò àwọn ọ̀tá Kírúsì náà ni yóò kúrò nítorí pé Ọlọ́run yóò fún ọba yìí ní agbára àti ipá láti lè borí gbogbo orílẹ̀-èdè tí ó dìde sí i. Kò sí orílẹ̀-èdè kan tí ọba yìí kò ní lè ní ipá tàbí agbára láti borí. A sọ fún àwọn ọ̀nà tí ó ń sọ nípa rẹ̀ níbí òun náà ni wípé tí a ó ṣí sílẹ̀ òun náà ni a lè lò pàápàá jùlọ nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ètí àti pàṣẹ ètí akọni ti Hébérù pé àwọn ilẹ̀kùn méjì wọn ni ètí jẹ́ pé ó ń tọ́ka sí agbára tàbí okun Bábílónì. Òun náà ni a ó kúrò pátápátá. Mo gbàdúrà gbogbo ilẹ̀kùn ayérayé ètí ó túmọ̀ wa wọ́n ó gbé orí wọn sókè ní orúkọ Jésù. Náà ni pé à ń sọ fún wa wípé ìṣẹ́gun ńlá ni Olúwa yóò fún Kírúsì. Ìṣẹ́gun ńlá àti ààbò ńlá àti agbára ńlá ni Ọlọ́run yóò fún Kírúsì, ẹni tí Olúwa fúnra rẹ̀ yóò lò fún ìgbàlà àwọn ènìyàn rẹ̀. Bẹ́ẹ̀ ni abala kejì òun náà ni wọ́n sọ fún wa nípa iṣẹ́ náà. Iṣẹ́ náà ní ṣáájú ní ẹsẹ̀ ìkejì ó ní èmi ó lọ síwájú rẹ̀, èmi yóò sì sọ ibi wíwọ́ wọn nì di títọ́, èmi yóò fọ́ ilẹ̀kùn idẹ wọn nì túútúú, èmi yóò sì ké ọ̀já irin sí méjì. Ẹ jẹ́ kí a wo ohun tí Ọlọ́run sọ nípa ohun tí òun yóò ṣe nípasẹ̀ ọba Kírúsì. Ẹni pé Olúwa fúnra rẹ̀ ló fẹ́ ja ìjà náà, ṣùgbọ́n ó fẹ́ lo ọba yìí gẹ́gẹ́ bí ohun èlò ogun láti lè ṣẹ́gun àwọn ọ̀tá tí ó ti kó àwọn ènìyàn Ísírẹ́lì lẹ́rú tàbí àwọn ènìyàn Júdà. Ó ní ẹsẹ̀ kẹta ó ní èmi ó sì fi ìṣúra òkùnkùn fún ọ àti ọrọ̀ tí a pamọ́ níbi ìkọ̀kọ̀ kí ìwọ lè mọ̀ pé èmi Olúwa tí ó pè ọ́ ní orúkọ rẹ ní Ọlọ́run Ísírẹ́lì. A lè gbà nínú àwọn ìlérí yìí bákan náà wípé Olúwa pinnu rẹ̀, Olúwa ṣe ìlérí rẹ̀, Olúwa sọ ní tiwa wípé ó máa lọ síwájú wa. A rí àwọn ìlérí ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí fún àwa ènìyàn rẹ̀ àti fún àwa tí a ti yàn wípé Olúwa ti ṣe ìlérí. Olúwa fi ń dá wa lójú, ó ń fún wa ní ìfọ̀kànbalẹ̀, ó ń fún wa ní ìdánilójú èyí tí ó ṣe gbára lé wípé òun yóò lọ síwájú wa. Ẹni pé nígbà tí Olúwa bá ń lọ síwájú wa, kò sí agbára náà tó lè dúró níwájú wa. Agbára ikú ni kò lè dúró níwájú wa, agbára àṣetì ni kò lè dúró níwájú wa, agbára ìkùnà tàbí àmúbọ́ ni wọn ò lè dúró níwájú wa nítorí pé ọba àwọn ọba ń lọ síwájú wa, Olúwa àwọn olúwa ń lọ síwájú wa. Ẹni tó ní agbára ní ayé àti ní ọ̀run ní ìkáwọ́ rẹ̀, ó sọ fún wa wípé ó ń lọ síwájú wa. Ó sọ fún ẹnìkan ní àṣálẹ́ yìí, Olúwa yóò máa lọ síwájú rẹ̀ ní orúkọ Jésù. Ẹni pé nítorí ìdílé yìí we don't have anything to fear about. A ò ní ohunkóhun tí a lè máa bẹ̀rù nípa rẹ̀ pẹ̀lú àwọn ìlérí àti májẹ̀mú Ọlọ́run wọ̀nyí. A ò ní ohunkóhun láti máa jáyà nípa rẹ̀. A ò ní ìdí kan tí a lè máa fi ṣojo tàbí tí ọkọ̀ a lè máa fi dàrú nítorí wípé Olúwa ti fi ń dá wa lójú nípa ọ̀rọ̀ rẹ̀. Ó ń fún wa ní ìfọ̀kànbalẹ̀ pé èmi ó lọ síwájú rẹ̀. Gbogbo àwọn ibi wíwọ́ wọn nì, gbogbo àwọn ibi tí ó dàbẹ̀ ni pé ó kù díẹ̀ káàtó, gbogbo àwọn ibi ìdààmú, àwọn wàhálà tó ń bẹ níwájú wa, ó ní òun yóò mú wọn tọ́ níwájú wa. Òun yóò mú ibi wíwọ́ wọn nì tọ́ níwájú wa. Ó ní èmi yóò sì fi ìṣúra òkùnkùn fún ọ. Ẹni pé ìṣúra òkùnkùn, ẹni pé ọ̀nà ni à ń sọ nípa àwọn ọrọ̀, à ń sọ fún nípa àwọn àlùmọ́nì, à ń sọ fún nípa
àwọn amúnú ènìyàn dùn èyí tí Olúwa yóò fi tẹ́ wa lọ́rùn, ẹni pé a ò ní ṣe aláìní ohun tó dára, a ò ní ṣe aláìní àlàáfíà, a ò ní ṣe aláìní ìtẹ̀síwájú, a ò ní ṣe aláìní ìfọ̀kànbalẹ̀, a ò ní ṣe aláìní ohun yòówù tó jẹ́ pé a nílò fún rere ìgbé ayé wa. Ó ní àti ọrọ̀ tí ó pamọ́ níbi ìkọ̀kọ̀, ó ní Olúwa yóò fi fún wa. Ọrọ̀ tí ó pamọ́ tí ẹnikẹ́ni ò ní àǹfààní sí, ọrọ̀ tí ó pamọ́ tí ìlú kò ní àǹfààní sí, ọrọ̀ tí ó pamọ́ tí ènìyàn tí àwọn ọ̀tá wọn ò ní àǹfààní sí. Olúwa ń sọ fún wa wípé òun ni òun yóò fi fún wa. Ẹni pé kí ìwọ lè mọ̀ pé èmi Olúwa ni ó pè ọ́ ní orúkọ. Ẹni pé Olúwa mọ orúkọ wa. Kò sí ènìyàn tí Ọlọ́run ò mọ̀, kò sí ènìyàn tí ó pamọ́ níwájú Ọlọ́run. A ò pamọ́ níwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ òní, ọjọ́ ọ̀la wa àti ọjọ́ iwájú wa kò pamọ́ níwájú Ọlọ́run. Kí a tó dé inú ayé, Ọlọ́run ti mọ̀ wá. Nígbà tí a sì tún dé inú ayé, Ọlọ́run tó mọ̀ wá bákan náà. Nígbà tí Ọlọ́run tó mọ òpin láti ìbẹ̀rẹ̀, kò sóhun tó ń ṣẹlẹ̀ nínú ayé wa tí Ọlọ́run ò mọ̀. Kò sí ibi tí a fẹ́ dé tí Ọlọ́run ò mọ̀. Tó náà pẹ̀lú Ọlọ́run, ó ṣe ìlérí fún wa láti mú wa dé ibi ìlépa wa pẹ̀lú ìrọ̀rùn. Ó ṣe ìlérí láti mú wa dé ibi ògo wa, ibi àṣeyọrí wa pẹ̀lú ìrọ̀rùn, láì kò sí wàhálà, láì kò sí ìdààmú, láì kò tilẹ̀ sí ìjì. Bí àwọn ẹ̀kan wọ̀nyí tilẹ̀ wà ní ọ̀nà wa, pẹ̀lú Ọlọ́run àwa yóò kọjá lọ pẹ̀lú ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà. Nítorí náà, nígbà tá a bá ti ní àwọn ìlérí wọ̀nyí àti a sì gbà wọ́n gbọ́, àwa mọ̀ dájú wípé a ó ṣe àṣeyọrí, a ó lo àlùyọ wa, a ó sì dé ibi ìlépa wa. Lẹ́yìn ayé yìí, àwa yóò sì ti ní ìdánilójú wípé a ó dé ibi ìyè ayérayé. Hallelujah. Ẹni pé Olúwa ń sọ nípa ti Kírúsì, bẹ́ẹ̀ náà ni Olúwa ń sọ nípa tiwa. We are using this word, this statement as an analogy. Pàápàá jùlọ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá, a ti ń ṣe àtẹnumọ́ rẹ̀ wípé gbogbo àwọn ẹ̀kọ́ tí a kọ́ wọ̀nyí, a kọ́ wọn pàápàá jùlọ fún kíkọ́ wa, àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá. They are not just written for written sake, but they are written for our sake. That is, àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ní ẹsẹ̀ ìkẹrin tí a sọ fún wa pé iṣẹ́ náà wípé nítorí Jákọ́bù ìránṣẹ́ mi àti Ísírẹ́lì àyànfẹ́ mi, èmi ti pè ọ́ lé orúkọ rẹ, mo ti fi àpèlé kan fún ọ, bí ìwọ kò tilẹ̀ ti mọ̀ mí. Ṣáájú ní ẹsẹ̀ abala tó gbẹ̀yìn ẹsẹ̀ kẹta yẹn, ó sọ fún wa pé ó ti pè wá ní orúkọ wa lé Ọlọ́run Ísírẹ́lì. Ìwé ni pé Ọlọ́run mọ̀ wá, sọ fún wa pé Ọlọ́run mọ̀ wá. Nígbà náà tá a bá sọ, ṣé Ọlọ́run tilẹ̀ mọ̀ mí? Ṣé Ọlọ́run tilẹ̀ dá mi mọ̀? Ṣé Ọlọ́run tilẹ̀ mọ̀ ibi tí mo ń gbé? Ẹni pé Ọlọ́run mọ̀, ó mọ̀ wá. Kò sí ohun tí a sì ń ṣe tí ó pamọ́ ní iwájú Ọlọ́run. Ìdí ni eléyìí tá a fi láti pé àwa ń kíyè sára, àwa ń kíyè sí ìgbé ayé wa, ẹni pé kí ìlérí àti májẹ̀mú rẹ̀ kí ó lè wá sí ìmúṣẹ lórí ayé wa. Ṣùgbọ́n bí a bá ṣe àìgbọràn sí, ó jẹ́ ohun tí ó léwu fún ayé wa. Ọlọ́run tẹ̀síwájú nípa sísọ fún Jákọ́bù pé nítorí Jákọ́bù ìránṣẹ́ mi àti Ísírẹ́lì àyànfẹ́ mi. A sọ fún yín pé Ọlọ́run ń lo ọba yìí, ọba Kírúsì, wípé kì í ṣe pé Ọlọ́run kò mọ ohun tó ń ṣe, ṣùgbọ́n Ọlọ́run lò ó pàápàá jùlọ nítorí àwọn ènìyàn Ísírẹ́lì. Kí ni a ti lè sọ wípé ìdí tí Olúwa fi fún ọba kèfèrí yìí ní irú àǹfààní tàbí irú oore ọ̀fẹ́ tàbí irú ìyọ́nú tí ó pọ̀ tó báyìí? And why did he give victory, dominion, and glory to a king who did not even worship him? Tàbí kí a tún lè sọ wípé kí ni ìdí tí Ọlọ́run fi fún ọba yìí ní ọlá àti ìṣẹ́gun àti ohun tó dára? Ọba tí ò mọ̀, ọba tí ò tilẹ̀ sìn, ọba tí ò fi ayé rẹ̀ fún un. Ẹni pé he did it not just for the sake of Cyrus, nor for the great empire that Cyrus built. He did it for the sake of God's people, referred to as both Jacob, my servant, and Israel, my chosen. Ẹni pé a sọ fún Ọlọ́run kò lo ọba yìí nítorí pé kí ọba yìí kàn lè máa lókìkí sí, tàbí pé bóyá Ọlọ́run mọ ohun tó ń ṣe. Kì í ṣe pé Ọlọ́run mọ ohun tó ń ṣe tó fún ọba yìí ní ọlá tàbí òkìkí tàbí tí ó fi yàn láti yan ọba kèfèrí, ṣùgbọ́n nítorí àwọn ènìyàn rẹ̀. He is our God. He's an unquestionable God. Nobody can question him. Why did you do this? Kí ni tó fi ṣe léyìí? Kí ni tó fi ṣe tọ̀hún? Kí ni tó fi rìn báyìí? Rárá, nobody can question him. Nínú ayé kò sí èèyàn tí ó lè bi Ọlọ́run léèrè, nítorí pé Ọlọ́run ni. Ohun tó bá wù ú ló ń ṣe, àrà tó bá sì wù ú ni ó sì ń dá, ọ̀nà tó bá wù ú ló sì lè gbà
ẹni pé Olúwa ni ohun tó bá ti ṣe òun náà ni àwa ènìyàn rẹ̀ ní láti gbà. A sọ fún wa wípé Ọlọ́run yan ọba yìí pàápàá jùlọ nítorí àwọn ènìyàn Ísírẹ́lì láti fi dá òye àwọn ènìyàn rú, láti fi yí ìmọ̀ àwọn ènìyàn kó. Ó wípé nítorí Jákọ́bù ìránṣẹ́ mi ni mo ṣe gbé ọ kalẹ̀, àti nítorí Ísírẹ́lì àwọn àyànfẹ́ mi, àwọn tí mo ti yàn fẹ́ ni èmi ṣe yàn ọ́ gẹ́gẹ́ bí ọba, àti láti bu ọlá fún ọ, àti láti di ọwọ́ rẹ mú, àti láti lò ọ́ gẹ́gẹ́ bí ohun èlò ogun fún ìṣẹ́gun àti fún ìdáǹdè àwọn ènìyàn mi tí mo ti yàn. Nítorí náà kò sí ẹni tí Ọlọ́run kò lè lò fún wa, kò sí ọ̀nà tí Ọlọ́run ò lè gbà dá sí ọ̀rọ̀ wa, kò sí ọ̀nà tí Ọlọ́run kò lè gbà ṣe ohun rere nínú ayé wa. Tiwa ni láti gbọ́ràn sí gbogbo àṣẹ rẹ̀, tiwa ni láti rìn nínú ìfẹ́ rẹ̀. Ẹ jẹ́ kí a wò nípa ìbí Jésù Kristi. Olúwa yàn láti jẹ́ kí Jésù wá sí ayé nípasẹ̀ wúńdíá. Amen and amen. Èyí pé kì í ṣe Màríà nìkan ni wúńdíá ní àkókò náà. Ìdí lélẹ̀ tí ẹ̀mí Ọlọ́run tàbí áńgẹ́lì Ọlọ́run fi sọ fún Màríà wípé ìwọ ẹni tí a kọjú sí ṣe lóore. Èyí pé lẹ́yìn ọ̀pọ̀ àwọn wúńdíá, Màríà jẹ́ ẹni tí Ọlọ́run kọjú sí láti ṣe lóore, láti lè jẹ́ kí a bí ọmọ Ọlọ́run Jésù Kristi Emmanuel kan ṣoṣo wá nípasẹ̀ rẹ̀ wá. Ọ̀pọ̀ àwọn wúńdíá ni ó wà, ọ̀pọ̀ àwọn wúńdíá ni ó sì mọ̀ nípa ìlérí àti nípa àsọtẹ́lẹ̀ tí a ti sọ nípasẹ̀ wòlíì Àìsáyà wípé wúńdíá kan yóò lóyún, yóò sì bí ọmọkùnrin kan, a sì máa pe orúkọ rẹ̀ ní Emmanuel. Ìtumọ̀ èyí tí í ṣe Ọlọ́run wà pẹ̀lú wa. A ò lè máa bi Ọlọ́run léèrè pé Olúwa, kí ló ṣẹlẹ̀ tó fi ṣe léyìí? Kí ló ṣẹlẹ̀ tó fẹ́ ní báyìí? Kí ló ṣẹlẹ̀ tí a ò fi bí Jésù nípasẹ̀ obìnrin tí ó wà ní ilé ọkọ? Rárá. He is our God, he is our creator. Ẹni tí ó yẹ wípé àrà tó wù ni ó ń dá. Mo gbàdúrà pé yóò fi ayé wa dára rere ní orúkọ Jésù. Lónà Ọlọ́run yan ọba yìí, ó sì sọ pé èmi ti pè ọ́ ní orúkọ rẹ. A sọ pé kí a tó bí ọba yìí ni Ọlọ́run tilẹ̀ ti pè é ní orúkọ náà, Kírusi. Ó sì sọ wípé mo ti fi àpèlé kan fún ọ bí ìwọ kò tilẹ̀ ti mọ̀ mí. A sọ fún ẹ pé ọba yìí ò mọ Ọlọ́run. Olúwa tó ń fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀, bí ìwọ ò tilẹ̀ mọ̀ mí, ṣùgbọ́n èmi mọ̀ ọ́. Bí ìwọ ò tilẹ̀ wá mi, ṣùgbọ́n èmi wá ọ. Bí ìwọ ò tilẹ̀ yàn mí, èmi yàn ọ́, èmi sì gbé ọ kalẹ̀ ní àyànfẹ́ mi láti lò gẹ́gẹ́ bí ohun èlò ààyò ogun fún ìdáǹdè àwọn àyànfẹ́ mi. He did it for the sake of God's people, referred to as Jacob, my servant, and Israel, my chosen. The Lord will punish this nation with captivity in Babylon. Ẹni pa sọ fún wa pé Ọlọ́run ti yàn láti fi ìyà jẹ àwọn ènìyàn Israeli tàbí àwọn ènìyàn Juda ní Bábílónì. Bákan náà yóò sì tún ṣe ìdáǹdè wọn àti láti mú wọn padà sí ilẹ̀ wọn. Ṣe ni ó yan Kírusi, ẹni tí í ṣe ọba Páṣíà àti àwọn ọmọ ogun Páṣíà gẹ́gẹ́ bí ohun èlò rẹ̀ láti lè mú ètè rẹ̀ wá sí ìmúṣẹ. Fún ète pàtàkì ṣe ni ó pe Kírusi ní orúkọ láti ìran ṣáájú kí a tilẹ̀ tó bí Kírusi. Ẹni pé Ọlọ́run ti mọ̀ wá. Lọ́nà ìgbà mìíràn wá ti yẹ pé ẹlòmíràn lè máa sọ pé Ọlọ́run kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ irú ìlú yìí ni a bí mi sí, irú ibi báyìí ni a bí mi sí, irú ìdílé báyìí ni a ti bí mi. Rárá. Kí ló ṣẹlẹ̀ tá a fi bí mi ní ilé olówó? Kí ló ṣẹlẹ̀ tá a fi bí mi ní ilé ọlọ́rọ̀? Kí ló ṣẹlẹ̀ tá a fi bí mi ní orílẹ̀-èdè tí wọ́n ní owó? Not at all. If you are saying that we are disobeying God, we are sinning against him, à ń ṣẹ̀ sí Ọlọ́run. Bí a bá ń sọ bẹ́ẹ̀, we must know that our God knows us. He knows the beginning of our life and where we are going to end our life. Ọlọ́run mọ ibi tí a ti bẹ̀rẹ̀. Ó mọ̀ wípé ète kan wà tí a fi bí wa nílé tí a bí wa sí. Ète kan wà tí a fi bí wa ní ìlú tí a bí wa sí. Ète kan sì wà tí a fi bí wa ní ẹbí tí a ti bí wa yẹn. Torí náà ète tí a fi bí wa ní irú ìlú bẹ́ẹ̀, irú ilé bẹ́ẹ̀, irú ẹbí bẹ́ẹ̀ ni a láti máa bẹ Ọlọ́run. Olúwa, ète tí a fi bí mi sí ìdílé yìí jẹ́ kó wá sí ìmúṣẹ. Bíbélì sọ fún wa pé Dáfídì sọ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ nígbà tí bàbá wọn Jésè rán sí ojú ogun láti lọ gbé oúnjẹ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀. Nígbà tí Jóábù àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ wípé ó wá láti wá yọjú rán ni, láti wá yọjú ogun
láti wá yọjú wo ibùdó láti wá wo ohun tó ń ṣẹlẹ̀. Ìdílé tó fi wá a ò rán ẹ, ṣùgbọ́n Dáfídì dá wọn lóhùn pé kò wá ní ìdí bí. A sì rí pé ìdí tí Dáfídì fi wá sí ojú ogun ó di ìmúṣẹ náà ni pé láti fún Ísírẹ́lì ní ìṣẹ́gun lórí Fílístínì àti lórí Gòláyátì, ẹni tí ó ń halẹ̀ mọ́ àwọn ọmọ Ísírẹ́lì. Mo gbàdúrà gbogbo tó ń halẹ̀ mọ́ wa, a ó borí wọn lórúkọ Jésù. Tó náà ó ní ìdí kan tí a fi wà, tí a fi bí wa sílé, tí a bí wa yẹn. A ní láti máa wá ète Ọlọ́run. Olúwa, kí ni ète rẹ tí a fi bí mi síbí? Kí ni ète rẹ tí a fi bí mi sí irú orílẹ̀-èdè? Kí ni ète rẹ tí a fi bí mi tó fi jẹ́ wípé bàbá tó bí mi ló bí mi, ìyá tó bí mi yẹn ló bí mi? Kí ni ìdí? I know there is a purpose for that. Ète kan wà fún. Èyí náà láti máa mọ̀ ní bí a bá sì bẹ Ọlọ́run tí a sì wá ojú Ọlọ́run pẹ̀lú ìjólótọ́ wa sí, a ó rí pé a ó mọ ète rẹ̀, a ó mọ ìdí rẹ̀, a ó sì lè rí mọ̀ dájú pé irú ète bẹ́ẹ̀ yóò wá sí ìmúṣẹ. A rí pé gbogbo nǹkan tí Kírúsì jẹ́, a rí pé ó jẹ́ nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó jẹ́ gbogbo àwọn ẹ̀kọ́ nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run. Lórí náà kò sí ìbéèrè kan tí a lè tún máa béèrè gẹ́gẹ́ bí Kírúsì ọba yìí ṣe wà tàbí irúfẹ́ ẹ̀dá tí ó jẹ́. Ọlọ́run ti jẹ́ kí a mọ̀ ète tí a sì fi bí àti ohun tí Ọlọ́run sì fẹ́ lo ọba yìí fún. Nítorí náà ẹ̀yin náà nínú Olúwa, a láti máa wá ìtẹ́ Ọlọ́run fún ayé wa, a láti máa wá ìlérí Ọlọ́run fún ayé wa. Kí ni Olúwa ní fún mi? Kí ni èrèdí tí Olúwa fi sọ mí lórúkọ yìí? Kò sí irú orúkọ tí a lè máa jẹ́, has God's purpose. Jésù Kristi, ẹni tí í ṣe ọba wa, ẹni tí í ṣe Ọlọ́run wa, ẹni tí sì ṣe olùgbàlà wa. A rí pé Ọlọ́run rán wa sí ayé fún ìdáǹdè wa kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. Jẹ́ kí a wo ìwé Àìsáyà orí 61, wo ẹsẹ̀ ìkíní, ìwé Àìsáyà orí ìkọkànléníọgọ́ta ẹsẹ̀ ìkíní. Bíbélì wípé ẹ̀mí Olúwa Ọlọ́run ń bẹ lára mi, nítorí Olúwa ti fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn àti ìṣísílẹ̀ túbú fún àwọn òǹdè. Ẹsẹ̀ kejì, láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa àti ọjọ́ ẹ̀san Ọlọ́run wa, láti tú gbogbo àwọn tí ń gbà àwẹ̀ nínú. Ẹsẹ̀ ìkẹta, láti yàn fún àwọn tí ń ṣọ̀fọ̀ fún Síónì, láti fi ọ̀ṣọ́ fún wọn nípò eérú, òróró ayọ̀ nípò ọ̀fọ̀, aṣọ ìyìn nípò ẹ̀mí ìbànújẹ́, kí a lè pè wọ́n ní igi òdodo ọ̀gbìn Olúwa, kí a lè yìn lógo. Ẹ jẹ́ kí a wo àsọtẹ́lẹ̀ Ọlọ́run nípasẹ̀ wòlíì Àìsáyà ní ti Jésù. A sọ fún ẹ pé a fún wa ní Jésù, a bí ní ọba fún wa. Kì í kàn ṣe pé a bí Jésù ní ọba láti wá máa jókòó ní ààfin, láti wá máa ṣe àkóso àwọn ènìyàn, ìṣàkóso nípa ti ara, láti máa darí àwọn ènìyàn, láti máa jókòó ní ipò ọlá nínú ààfin rẹ̀ ní ojoojúmọ́ rárá. Ṣùgbọ́n a bí Jésù ní ọba. Ó sì ní ìdí tí a fi bí Jésù ní ọba. A ti sọ fún wa nínú ìwé Àìsáyà orí 9 yẹn, ẹsẹ̀ 6 àti ẹsẹ̀ 7. A fún wa ní ọmọkùnrin kan, a bí ọmọ kan fún wa, ìjọba yóò wà ní èjìká rẹ̀. Hallelujah. Ó ní ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, Ọlọ́run àwọn ọlọ́run, arúgbó ọjọ́, ẹni tí ó ti wà ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. A fún wa ní Jésù gẹ́gẹ́ bí ọba láti dá wa sílẹ̀. A sọ fún ẹ pé a fi àmì òróró yàn án láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì. A sì rán láti ṣe àwòtán àwọn oníròbìnújẹ́ ọkàn, láti kéde ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn. Ní pé gbogbo ìran ènìyàn ló ti wà nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀, gbogbo ìran ènìyàn ló ti wà nínú ìgbèkùn èṣù. Bíbélì sọ fún ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 23 wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí a sì ti kùnà ògo Ọlọ́run. All
kò sí ènìyàn tí ó kù nínú ayé tí ò dá ẹ̀ṣẹ̀. Gbogbo ènìyàn tí a bí nínú obìnrin ni a bí sí inú ẹ̀ṣẹ̀. Nínú ìwé orin Dáfídì orí 51, ọba Dáfídì ń sọ̀rọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ ni a ti gbé bí mi, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi, nínú ẹ̀ṣẹ̀ ni a gbé bí mi. Èyí pé gbogbo ènìyàn tí a bí nínú ayé, a bí wọn sí inú ẹ̀ṣẹ̀. Bíbélì sọ fún ìwé Róòmù orí 6, ẹ jẹ́ kí a wo ohun tí ẹsẹ̀ 17 sọ fún wa. Róòmù orí 6, ẹsẹ̀ 17 verse 23. Paul nínú lẹ́tà rẹ̀ sí ìjọ tí ń bẹ ní Róòmù wípé nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀ tí wọ́n ti kùnà ògo Ọlọ́run. Èrè ẹ̀ṣẹ̀ òun ni ikú. Jésù wá sí ayé kí a lè ní ìyè. Jésù wá sí ayé gẹ́gẹ́ bí ọba. Jésù wá sí ayé gẹ́gẹ́ bí olùdáǹdè. Jésù wá sí ayé gẹ́gẹ́ bí olùràpadà wa. A fún wa ní Jésù láti kí ó lè gbà wá, láti kí ó lè rà wá padà kúrò lọ́wọ́ agbára Sátánì, èyí tí a ti jogún rẹ̀ láti ọ̀dọ̀ baba ńlá wa Ádámù. Iná ni gbogbo ìran ènìyàn tí a bí nípasẹ̀ Ádámù, gbogbo ìran ènìyàn wọ̀nyí ni ó ti jogún ẹ̀ṣẹ̀. A ò lè gba ara wa lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹnìkan ni ó lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Òun náà ni Jésù Kristi olùgbàlà wa. Òun náà fi sọ fún wa wípé ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Nínú Jésù ni a ti lè rí ìyè yẹn. A ò lè rí nínú owó wa, a ò lè rí nínú orúkọ wa, a ò lè rí nínú iṣẹ́ tí àwa ń ṣe. Nínú orin tí a kọ fún wa sọ fún wa wípé ẹkún kò lè gbà mí, bí mo lè fi ẹkún wẹjú, kò lè mú ẹ̀rù mi tán, kò lè wẹ ẹ̀ṣẹ̀ mi nù. Ẹkún kò lè gbà mí. A bá máa sọ ẹkún láti àná títí di òní, títí di ọ̀la, a ò lè bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀. A ò lè bọ́ lọ́wọ́ agbára òkùnkùn, a lè bọ́ lọ́wọ́ agbára Sátánì. Ó tún sọ síwájú sí pé iṣẹ́ kò lè gbà mí. Bíbélì pé kì í ṣe nípa iṣẹ́ wa, bí kò ṣe nípa oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ nínú Jésù ni a fi gbà wá là, kì í ṣe nípa agbára wa. Èrò wa tó tilẹ̀ mọ́ jùlọ kò lè sọ ọkàn wa di ọ̀tun. Iṣẹ́ wa tó dára jùlọ nínú ayé kò lè gbà wá. Ọkàn àwọn ènìyàn ló lè wá sọ wípé mo ń ṣiṣẹ́ dáradára, mo ń fún ènìyàn ní owó, mo ń ṣe àánú, mo ń tọrẹ, mo ń fún ènìyàn ní aṣọ, mo ń fún ènìyàn ní bàtà, mo ń fún ènìyàn ní oúnjẹ. These are the works. Those works can never save us, can never deliver us. Iṣẹ́ wa tó dára jùlọ kò lè gbà wá. Ṣùgbọ́n ṣe ni a ò lè má ṣe iṣẹ́ ní ìgbà tá a bá ní ìgbàlà ọkàn. Ẹsẹ̀ 7 rẹ̀ wá wípé dúró kò lè gbà mí. Ẹni tó jùlù ní mí, a ti sọnù sínú ẹ̀ṣẹ̀, a ti sọnù sínú aginjù ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìrera ayé yìí. Ṣùgbọ́n àánú wa ń ké ní etí ọ̀dọ̀ wa wípé bí àwa bá dúró, àwa yóò kú. Lẹ́yìn ẹsẹ̀ 7 wa ń sọ fún wa pé ìgbàgbọ́ nìkan ni ó lè gbà mí. Jẹ́ kí n gbẹ́kẹ̀lé ọmọ rẹ̀. Ìgbàgbọ́ wa nínú Jésù òun ni ó lè gbà wá. Ìgbàgbọ́ wa nínú ọmọ Ọlọ́run òun ni ó lè gbà wá. Jẹ́ kí n gbẹ́kẹ̀lé iṣẹ́ rẹ̀. Iná ni iṣẹ́ ìràpadà tí Jésù wá ṣe lórí igi Káfárì. Paul nínú lẹ́tà rẹ̀ sí ìjọ Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 wípé ó ní ẹnikẹ́ni tó bá ń bẹ nínú Jésù ó di ẹ̀dá tuntun. Nínú Jésù ni a ti gba ẹ̀dá tuntun. Nínú Jésù ni a ti gba ìsọdọmọ. Nínú Jésù ni a ti gba ìdáǹdè wa. Jẹ́ kí n sàásà sí apá rẹ̀. Ìgbàgbọ́ lè gbà mí, ìgbàgbọ́ nínú Jésù. Nínú ìwé Lúùkù orí 9, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 18. Ìwé Lúùkù, ìrere tí a ti ọwọ́ Lúùkù kọ orí 9 ẹsẹ̀ 18 wípé ẹ̀mí Olúwa ń bẹ lára mi nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìrere fún àwọn òtòṣì. Ó ti rán mi wá láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnújẹ́, láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnínà fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́, láti kéde ẹsẹ̀ 19, láti kéde ọdún ìtẹ́wọ́gbà Olúwa ẹsẹ̀ 20. Ó sì pa ìwé náà dé, ó tún fi fún ìránṣẹ́, ó sì jókòó. Gbogbo àwọn tí ó ń bẹ nínú sínágógù sì tẹjúmọ́ ẹsẹ̀ 21. Ó sì bẹ̀rẹ̀ sí wí fún wọn pé lónìí ni ìwé mímọ́ yìí ṣẹ ní etí yín.
òótọ́ ẹsẹ̀ ìwé ọ̀rọ̀ Ọlọ́run yìí ni àwọn èèyàn ti máa ń kà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn nínú ìsìn wọn nínú sínágọ́gù. Ṣùgbọ́n títa ni ọ̀rọ̀ yìí gan ń sọ nípa rẹ̀, títa ni ọ̀rọ̀ yìí gan ń tọ́ka sí. Ṣùgbọ́n ní ọjọ́ náà nígbà tí Jésù wọnú sínágọ́gù, a sì fún ní ìwé láti kà. Ìwé tí a sì fún náà ni ó jẹ́ ìwé Àìsáyà orí ìkọkànléníogún láti ẹsẹ̀ kìíní sí nǹkan bí ẹsẹ̀ ìkẹrin yìí. Nígbà tó sì kà á tán, àwọn ènìyàn tẹjú mọ́. Wọ́n ní òye, wọ́n ní ìmọ̀ wípé nípa rẹ̀ ni wòlíì Àìsáyà ti gbé ń kọ ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ó sì mú ìwé náà fún ìránṣẹ́, ó jókòó, ó sì bẹ̀rẹ̀ láti máa sọ̀rọ̀. Lónìí yìí ni ọ̀rọ̀ yìí wá sí ìmúṣẹ ní etí yín. Jésù ni ẹni náà tí a ti rán wá. A bí gẹ́gẹ́ bí a ti ń bí ènìyàn, ṣùgbọ́n ó jẹ́ ọmọ Ọlọ́run. Bíbélì sọ fún wa nínú ìwé Mátíù, ẹ jẹ́ kí a wo orí ìkíní. Rere tí a ti ọwọ́ Mátíù kọ, orí ìkíní, gbogbo ẹsẹ̀ 21. Ó ní yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ yóò pe orúkọ rẹ̀, nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. A bí Jésù kì í ṣe nítorí àwọn ènìyàn Júù nìkan, kì í ṣe nítorí àwọn ènìyàn Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n a fún wa ní Jésù nítorí gbogbo ayé. A bí Jésù fún gbogbo ayé, gbogbo ènìyàn tí ó bá sá gbà á gbọ́. Bíbélì sọ fún ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 wípé nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo. Ọlọ́run yọ̀ǹda ọmọ kan ṣoṣo tí ó ní láti kú nípasẹ̀ ikú Jésù àti àjíǹde rẹ̀, kí Ọlọ́run lè ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹẹgbẹ̀rún ọmọ nínú ayé. Nítorí ikú Jésù, nítorí Ọlọ́run yọ̀ǹda Jésù ọmọ rẹ̀ kan ṣoṣo, nísinsìnyí a wá rí wípé Ọlọ́run ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní orílẹ̀-èdè ayé. Kí wá ṣe ọmọ kan ṣoṣo ni Ọlọ́run wá ní, ṣùgbọ́n ti wá ní ẹgbẹẹgbẹ̀rún àwọn ọmọ, nítorí ó yọ̀ǹda ọmọ kan ṣoṣo. Ọmọ kan ṣoṣo sì fi ẹ̀jẹ̀ rẹ̀ ra ẹgbẹẹgbẹ̀rún ọmọ fún Ọlọ́run. Àwa ti ní ẹ̀tọ́ sí ohun kan tí Jésù ní ẹ̀tọ́ sí. A jẹ́ àjùmọ̀jogún pẹ̀lú rẹ̀ nínú ìjọba àyànfẹ́ rẹ̀. A sọ fún wa pé Jésù gbà wá, Ọlọ́run gbà wá lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù. Nínú ìwé Lúùkù, ẹ já wo orí 7 ó ka ẹsẹ̀ 22. Ìwé ìhìnrere tí a ti ọwọ́ Lúùkù kọ, orí 7 ó wọ ẹsẹ̀ 22. Ó ní Jésù sì dáhùn, ó wí fún wọn pé ẹ padà lọ, ẹ ròyìn nǹkan tí ẹ̀yin rí tí ẹ̀yin sì gbọ́ fún Jòhánù. Àwọn afọ́jú ń ríran, àwọn amúkùn ń rìn ṣáṣá, a sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, àwọn adití ń gbọ́ràn, à ń jí àwọn òkú dìde, àti fún àwọn òtòṣì ni à ń wàásù ìhìn rere. Ẹsẹ̀ 23. Alábùkún fún sì ni ẹnikẹ́ni tí kì yóò kọsẹ̀ lára mi. Nígbà tí Jòhánù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ọ̀dọ̀ Jésù, bóyá òun ni ẹni tí ń bọ̀ wá àbí ká máa retí ẹlòmíràn. Ó tilẹ̀ jẹ́ pé Jòhánù jẹ́ ẹni tí ó ti sọ̀rọ̀ nípasẹ̀ Jésù, torí pé òun ni alárinà rẹ̀, ó ní ó sì bámtísì rẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn ìránṣẹ́ wọ̀nyí dé ọ̀dọ̀ Jésù, òótọ́ wọn jẹ́ ẹlẹ́rìí nípa ọ̀pọ̀ iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀. Inú ìta sọ fún wa pé Jésù wá kì í ṣe fún ìgbàlà wa ọkàn wa nìkan, ṣùgbọ́n fún ìwòsàn wa nípa ti ara bákan náà, nípa ti ẹ̀mí. Jésù ń wòsàn, ó ń gbẹ́ ènìyàn là. Nínú ìwé Lúùkù orí 7 nǹkan bí ẹsẹ̀ 11, a rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ nígbà tí Jésù jí ọmọ opó ara Náínì. Ọmọ kan ṣoṣo tí opó yìí, Jésù jí torí pé Jésù rí bí obìnrin ṣe ń sọ ẹkún, àwọn abánisọkún sì ń bá sọ ẹkún. Mo gbàdúrà ní òpin ọdún yìí, abánisọkún ò ní bá ọ sun ẹkún. Àwọn abánisọkún ń bá obìnrin yìí sun ẹkún nítorí ọmọ rẹ̀ kan ṣoṣo tí ó ṣe aláìsí lẹ́yìn àìsàn.
ṣùgbọ́n ó ṣe alábàápàdé Jésù sì sọ fún àwọn tó ru àga pósí náà pé kí wọ́n dúró, wọ́n sì dúró. Jésù sì ní kí wọ́n gbé e kalẹ̀, kí ó sì bá ọmọ náà sọ̀rọ̀, dìde. Nígbà tí ọmọ náà sì jí, ó fà lé ìyá rẹ̀ lọ́wọ́. Ẹni pé Jésù wá fún ìdáǹdè àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní abẹ́ ìṣàkóso Sátánì. Jésù wá fún ìdáǹdè wọn. Jésù wá láti fún àwọn ènìyàn tó ń bẹ ní ìgbèkùn ní ìtúsílẹ̀. Àwọn ènìyàn tí ó ń bẹ ní òkùnkùn, Jésù wá láti tan ìmọ́lẹ̀ rẹ̀, ìmọ́lẹ̀ ìgbàlà, ìmọ́lẹ̀ ìyè àti ìmọ́lẹ̀ ìmúláradá. Nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì, ẹ jẹ́ kí a wo orí 10. Ẹni pé Jésù wá sí ayé nítorí ète ńlá pàtàkì. Iná ni ó ṣe wá sínú ayé. Jésù wá sínú ayé láti wá jẹ ọba tàbí láti máa fẹ́lá, ṣùgbọ́n wá sínú ayé nítorí ète pàtàkì. Nínú ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 10, mo wo ẹsẹ̀ 38. Ó ní àní Jésù ti Násárẹ́tì, bí Ọlọ́run ti dá ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, ẹni tó ń kiri ṣe oore, ó ń ṣe dídá ara gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú, nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Praise the Lord. Ní ẹsẹ̀ 39, àrí ó ń sọ wípé àwa sì lè ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerúsálẹ́mù, ẹni tí wọ́n pa, tí wọ́n sì fi gbé kọ́ sórí igi. Ẹsẹ̀ 40, ó ní Ọlọ́run jíǹde ní ijọ́ kẹta, ó sì fi hàn gbangba. Iná ni ọ̀rọ̀ ẹ̀rí nípa ìwàsí ayé Jésù àti iṣẹ́ rẹ̀ tó wá ṣe. Fẹ́ràn ẹ̀yin ará, irú ipò wo ni àwa wà, kí ni ó tó sì ń dé bá wa? Jésù Olúwa ń bẹ láàyè fún ìdáǹdè wa, fún ìràpadà wa. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí 9. Ìwé Hébérù, ó ka orí 9 ẹsẹ̀ 14. Hébérù orí 9 ẹsẹ̀ 14. Ó ní, ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Ẹsẹ̀ 15, nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbánikẹ́dùn nínú àìlera wa, ẹni tí a ti dánwò ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa, ṣùgbọ́n láìlẹ́ṣẹ̀. Ẹsẹ̀ 16, nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà, kí a lè rí àánú gbà, kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Jésù lọ ní inú àwọn ọ̀run. Ní ayé ìgbà láéláé, olórí àlùfáà máa ń lọ sí ibi mímọ́ jùlọ fún ìrúbọ àwọn ènìyàn lẹ́ẹ̀kan ní ọdún. Ṣáájú yóò kọ́kọ́ rú ẹbọ fún ara rẹ̀, lẹ́yìn náà yóò rú ẹbọ fún àwọn ènìyàn, yóò sì lọ sínú ibi mímọ́ jùlọ. Kò gbọ́dọ̀ lọ lẹ́ẹ̀mejì lọ́dún, ìgbà kan náà ló máa lọ lọ́dún. Jésù, ẹni tí kò ní ẹ̀ṣẹ̀, a sọ fún wa pé ó lọ ní inú ọ̀run, ó fi ara rẹ̀ rú ẹbọ ẹ̀ṣẹ̀ fún aráyé, ó rú ẹ̀ṣẹ̀ ayé ní orí rẹ̀, ó fi ẹ̀mí ara rẹ̀ ṣe ètùtù lórí igi Calvary. Tọ́nà a ò nílò ẹbọ mọ́ nísinsìnyí, a ò nílò ìtàjẹ̀sílẹ̀ mọ́ nísinsìnyí, torí Jésù ti ta ẹ̀jẹ̀ ara rẹ̀ sílẹ̀ lórí igi Calvary. Bíbélì sọ fún ìwé Hébérù orí 9 ẹsẹ̀ 27 yìí pé láì kò sí ẹsẹ̀ 27 wípé níwọ̀n bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú, lẹ́yìn tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn ní ìgbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Pẹ̀lú ìgbàgbọ́ wa nínú Jésù, a ò tún nílò ètùtù tàbí ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn mọ́. Ṣùgbọ́n bí a bá ń wo ọ̀nà fún ìfarahàn rẹ̀, kì í ṣe wípé ó tún ń bọ̀ wá láti tún wá ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ mọ́ rárá, ṣùgbọ́n ó ń padà bọ̀ láti wá kó àwọn àyànfẹ́ lọ sí ilé. Fún gbogbo àwọn ènìyàn tó bá ń fẹ́ ìfarahàn rẹ̀, gbogbo àwọn ènìyàn tó bá ń retí bíbọ̀ rẹ̀, gbogbo àwọn ènìyàn tó bá gbọ́ràn tí wọ́n sì ń tẹ̀lé àṣẹ rẹ̀,
Jésù láti wá kó wa lọ sílẹ̀. Mo gbàdúrà wípé a ó jẹ́ ẹni tí ó bá lọ́jọ́ náà ní orúkọ Jésù. Wípé Jésù ó wá sí ayé. Nítorí náà nínú ìwé Hébérù kan náà ẹ já wo orí ìkeje ó ka ẹsẹ̀ 23 bí ẹsẹ̀ 27. Hébérù orí ìkeje ó ka ẹsẹ̀ 23 bí ẹsẹ̀ 27. Ó ní àti nítòótọ́ àwọn púpọ̀ ni a ti fi jẹ àlùfáà nítorí wọn kò lè wà títí nítorí ikú, ṣùgbọ́n òun nítorí tí ó wà títí láé ó ní oyè àlùfáà tí a kò lè rọ̀ nípò. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin, ẹni tí ó bá tọ̀ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé láti máa bẹ̀bẹ̀ fún wọn. Nítorí pé irú olórí àlùfáà bẹ́ẹ̀ ni ó yẹ wá, mímọ́, àìlẹ́gàn, àìléèrí, tí a yà sí ọ̀tọ̀ kúrò nínú ẹlẹ́ṣẹ̀, tí a sì gbéga ju àwọn ọ̀run lọ, ẹni tí kò ní láti máa kọ orúbọ lójoojúmọ́ bí àwọn olórí àlùfáà wọn nì fún ẹ̀ṣẹ̀ ti ara rẹ̀ náà, àti lẹ́yìn náà fún ti àwọn ènìyàn. Nítorí èyí ni ó ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí ó fi ara rẹ̀ rúbọ. Ẹsẹ̀ 28. Nítorí pé òfin a máa fi àwọn ènìyàn tí ó ní àìlera jẹ olórí àlùfáà, ṣùgbọ́n ọ̀rọ̀ ti ìbúra tí a ṣe lẹ́yìn òfin ó fi ọmọ jẹ́ ẹni tí a sọ di pípé títí láé. Jésù ó ní olórí àlùfáà wa, ẹni tí kò lè ṣàì bá wa kẹ́dùn. Jésù mọ àìlera wa, Jésù mọ ìpọ́njú wa, Jésù mọ wàhálà wa, ó mọ ìdààmú wa. Ó ti fi ara rẹ̀ rú ẹbọ. Ó sọ ta ńlá kọjá tí Jésù ò ní ìmọ̀ nípa rẹ̀. Fún wa ni láti fi ayé wa fún. Ó ṣetán láti gbà wá. Ó ní olórí àlùfáà tí ó wà títí láé. A sọ fún wa nípa àwọn olórí àlùfáà tí ó ń jẹ ní ìgbàanì. Ikú ò jẹ́ kí wọ́n wà títí. Kò sí lábẹ́ bó ti wù kórígbó ti wù kí wọ́n dàgbà tó, wọ́n á fi ayé sílẹ̀. Ṣùgbọ́n Jésù ẹni tí í ṣe olórí àlùfáà wa, ó wà títí láé. Agbára rẹ̀ wà síbẹ̀. Ẹ̀mí rẹ̀ wà síbẹ̀. Àìkú ni, àìṣàsí ni. A sọ fún wa ó ti lọ sí inú ọ̀run. Amen and amen. Ó fi ara rẹ̀ hàn fún Ọlọ́run. Olúwa ṣe ẹbọ rẹ̀ sì ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Ètùtù tó fi ẹ̀mí rẹ̀ rú ó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Tẹ́nà àwa ò ní ìdálẹ́bi mọ́ nínú ọkàn wa, nínú ayé wa, níwọ̀n ìgbà tí àwa bá fi ayé wa fún un. A ò ní dá wa lẹ́jọ́ mọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run níwọ̀n ìgbà tí a bá gba Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, níwọ̀n ìgbà tí a bá gbà á gbọ́ tí a fi gbogbo àkókò wa fún un. Ṣùgbọ́n lọ́dọ̀ jẹ́ kí a wo àwọn ènìyàn bí wọ́n ṣe ń fi ayé wọn fún ìfẹ́kúfẹ̀ẹ́, bí wọ́n ṣe ń fi ayé wọn fún ayé yìí, bí wọ́n ṣe ń fi ayé wọn fún onírú àwọn ohun tó ń bẹ nínú ayé. Bí ẹni sọ fún wa wípé kí àwa kí ó má ṣe fẹ́ràn ayé tàbí ohun tó ń bẹ nínú ayé, nítorí ayé yìí ń lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ inú rẹ̀. Kò sí ohun tó wà nínú ayé tó wà títí. Òpin máa dé bá àwọn tó ń bẹ nínú ayé, ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run òun náà ni ó wà títí lórí ayé àwọn ènìyàn tí ó bá fi ayé wa fún. Nítorí náà yàrá, bí ó ti wù kí a pẹ́ tó nínú ayé, àwa máa pẹ́ jù bẹ́ẹ̀ lọ́run, nítorí pé àìnípẹ̀kun ní iyè tí àwa ń lépa rẹ̀, tí àwa sì ń lọ nínú rẹ̀ lẹ́yìn ìgbà tá a bá fi ayé yìí sílẹ̀. A pè ní ìyè àìnípẹ̀kun, a pè ní ìjọba Ọlọ́run, a pè ní ibi ayérayé ibùgbé Ọlọ́run tí a ń ṣètò sílẹ̀ fún àwọn ènìyàn tó bá fẹ́ Ọlọ́run, tí wọ́n rìn nínú ìgbọ́ràn sí ọ̀rọ̀ rẹ̀. Onírú àwọn ẹ̀kan ni ó mú àwọn ènìyàn yà kúrò nínú ìfẹ́ Ọlọ́run lónìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa tí a ti mọ̀ ọ́, gẹ́gẹ́ bí àwa tí a ti yà sí ọ̀tọ̀, gẹ́gẹ́ bí àwa tí a ti rà padà, gẹ́gẹ́ bí àwa tí a sì ń retí bíbọ̀ rẹ̀. Ẹ̀yin ará, ẹ jẹ́ kí a mọ̀ wípé Jésù Kristi ń padà bọ̀ láìpẹ́, nígbà tí a ò retí ni ó sì dé. Nítorí pé gbogbo ohun tó ti ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀, pàápàá jùlọ nínú ìwé Mátíù orí ìkẹrìnlélógún, gbogbo àwọn ẹ̀kọ́ ni ó ti ń wá sí ìmúṣẹ. Gbogbo àwọn ohun tí Jésù sọ wípé yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí òpin bá fẹ́ dé ló ti ń ṣẹlẹ̀. Ìfà tó fẹ́ rẹ̀ sí eléyìí tí a ò lè sọ wípé kò tí ì sì wá sí ìmúṣẹ. Nítorí náà a ń láti máa pe àkíyèsí wa sí àwọn ẹ̀kọ́ yìí kí a sì máa múra sílẹ̀ bẹ́ẹ̀ ni wípé lónìí ni yóò dé. Bẹ́ẹ̀ náà ni a sì láti máa ronú wípé bí ìpè ò bá dúró ní, ikú sì lè dé. Death can come anytime, any moment. Ó lè dé nígbà tí a ń sùn, ó lè dé nígbà tí a ń rìn lọ ní ojú ọ̀nà, ó lè dé nígbà tí a ń jẹun, ó lè dé nígbà tí a wà níbi iṣẹ́.
wọ́n sọ fún nípa ti ìránṣẹ́ Ọlọ́run kan kí n lò bẹ́ẹ̀ wípé ó ń lọ sí ṣọ́ọ̀ṣì ní some few days ago lẹ́nu dẹ̀ gbé ẹsẹ̀ kọ́ ó ṣubú wọ́n sì tó rọ́ọ̀ṣì rẹ̀ lọ sí hospital sọ̀rọ̀ dé gan-an ló ti kú. ẹni pé òtítọ́ lè dùn wá nírú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọjọ́ kan náà ni àwa náà máa fi ayé sílẹ̀. Nígbà tá a bá fi ayé sílẹ̀ níbo ni àwa yóò yọjú sí? Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ń jókòó ti owó tí wọ́n ní lónìí, ọ̀pọ̀ àwọn àlùfáà mìíràn gan wọ́n ń jókòó ti ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tí wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ ẹjọ́, ṣùgbọ́n ọjọ́ kan bọ̀ tá a fi ayé sílẹ̀. Ọ̀pọ̀ jókòó ti orúkọ tí wọ́n ní, ọ̀pọ̀ jókòó ti dúkìá tí wọ́n ní, ṣùgbọ́n ọjọ́ kan bọ̀ tá a fi ayé sílẹ̀. Ohun tí àwa ṣe nínú ayé, gbogbo àwọn kan ilẹ̀ a ó jẹ́ èhìn. We are going to give an account. Nígbà tá a bá dúró níwájú onídàájọ́ ayé àti ọ̀run, a ó jẹ́ gbogbo iṣẹ́ wa, a ó jẹ́ iṣẹ́ ìríjú wa, báwo ni a ṣe lo ayé wa. Torí náà yàrá, báwo lẹ ṣe ń lo ayé yín? Báwo lẹ ṣe ń gbé ìgbé ayé yín? Ìwọ lójú kòrò mọ̀ ikú ọjọ́ kan ń bọ̀, wàá fi ayé yìí sílẹ̀. Alágbèrè ńkọ́? Ìwọ oníjà ńkọ́? Ìwọ tó ń bínú ńkọ́? Ìwọ agbéraga ńkọ́? Ìwọ ahalẹ̀? Ìwọ tó ń gbé ìgbé ayé ìfẹ́kúfẹ̀ẹ́, àwọn iṣẹ́ tí ara wọn lè ó pinnu ayé rẹ̀ dẹnu mọ̀ dájú kọjọ́ kan ń bọ̀. Ó jíhìn bí ó ṣe lo ìgbé ayé rẹ̀. Àwọn tí ò ní ìtẹríba fún àwọn ènìyàn, ọjọ́ kan bá fi ayé yìí sílẹ̀, a ó jíhìn iṣẹ́ wa níwájú Ọlọ́run. Nítorí náà àkókò lánàá eléyìí fún wa láti ronúpìwàdà kó ní àwọn ìṣẹ́ wa. Jésù ti wá ná, ó ti ṣe iṣẹ́ ìgbàlà wa dájúdájú. Lónìí ẹ jẹ́ ká ronúpìwàdà gbogbo àwọn ìṣẹ́ wa. Ọlọ́run ti sọ nípa táwọn ènìyàn Ísírẹ́lì wípé wọ́n máa lọ sí ìgbèkùn nítorí àìgbọ́ràn wọn, ṣùgbọ́n ó tún sọ nípa ìlérí wípé a ó dá wọn padà sí ilẹ̀ wọn. Olúwa sì ṣe ètò rẹ̀ bí a ó ṣe dá wọn padà. Tónà a ti sọ ìyà nípẹ̀kúnnù, ṣùgbọ́n Ọlọ́run rán Jésù wá sínú ayé láti dá wa padà. Ọlọ́run rán Jésù wá sínú ayé láti rà wá padà. Ọlọ́run rán Jésù wá sínú ayé láti dá wa ní èdè tó lọ́wọ́ agbára Sátánì tó ń fà wá lọ sí ọ̀run àpáàdì. Mo gbàdúrà wípé a ò ní lọ sọ́run àpáàdì ní orúkọ Jésù. Torí náà yẹn ara, ẹ jẹ́ ká fàyè wá fún Ọlọ́run. Torí ọjọ́ náà ń súnmọ́ tòsí. Ìgbà àmọ́ ìgbà tí àkókò tí ìkúlédè tàbí ti pè yóò dùn bí ó bá dé láṣálẹ́ yìí, ìjà ọ̀ yóò lè jẹ́ nìkan ọgbà. Ẹ jẹ́ ká tẹ̀lé ba láti gbà. Yá sọ fún Ọlọ́run, Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Oore ọ̀fẹ́ rẹ lórí ayé mi fún ọ̀rọ̀ rẹ. Mo dúpẹ́ nítorí pé ẹ fẹ́ mi, ẹ ò fẹ́ kí n ṣègbé, ẹ ò fẹ́ kí n lọ sọ́run àpáàdì. Olúwa mi ẹ ṣé. Olúwa mo bẹ̀ ọ́, agbára àti oore ọ̀fẹ́ láti gbà ọ́ gbọ́, láti fi gbogbo ayé mi fún ọ. Comfort me, agbára àti oore ọ̀fẹ́ láti máa rìn ní ọ̀nà rẹ, agbára àti oore ọ̀fẹ́ láti gbẹ́kẹ̀ mi lọ, agbára àti oore ọ̀fẹ́ láti gbà ọ́ gbọ́ pẹ̀lú gbogbo ọkàn mi, pẹ̀lú gbogbo ayé mi. Nígbà tí ìpè bá dún, kí n lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ṣáájú nínú ayé yìí, kí n lè máa rí oore ọ̀fẹ́ rẹ. Olúwa jọ̀wọ́ jẹ́ kí n lè máa gbọ́ràn sí àṣẹ rẹ, jẹ́ kí n lè máa rìn nínú ìfẹ́ rẹ. Nígbà tí ẹ̀ṣẹ̀ bá ń tàn mí, nígbà tí ayé bá ń tàn mí, agbára láti sọ fún ọ wípé rárá, I am not for you. Olúwa gbé wá ayé mi, ràn mí lọ́wọ́ Olúwa. Nígbà tí ìpè bá dún mú mi dé bí ìyè ayérayé, ká mi nínú ilé ológo, orúkọ mi nínú ìwé ìyè májò di àwa tí ẹ jẹ́ kí a sọ di àdúrà. Bàbá ní orúkọ Jésù Ọlọ́run ayérayé, mo gbé yín ga fún ìfẹ́ rẹ, mo dúpẹ́ fún ààbò rẹ, mo dúpẹ́ fún ìpamọ́ rẹ, mo dúpẹ́ Olúwa fún àṣálẹ́ yìí, mo dúpẹ́ torí pé tó ń bá mi sọ ní orúkọ Jésù ti Násárẹ́tì nípa ti ọba nì, ẹni tí ẹ lò, ẹni tí ẹ mọ orúkọ rẹ̀, ṣùgbọ́n tí kò tilẹ̀ mọ̀ yín, tí kò tilẹ̀ sìn yín, ṣùgbọ́n ẹ lò ọba yìí nípa agbára yín, ẹ dè ní ọwọ́ mú, ẹ ò sì jẹ́ kí àwọn agbára orílẹ̀-èdè tó yí ká kí ó borí rẹ̀, nítorí pé ẹ ti ṣe ìlérí yìí wípé nítorí àwọn ènìyàn rẹ kí wọ́n lè ní ìdáǹdè kó lọ́wọ́ agbára ìṣèrú àwọn ènìyàn Bábílónì, ẹ gbé ọba yìí kalẹ̀, ẹ dì ní ọwọ́ mú. Gbogbo àwọn ènìyàn tó sì ń dìde lòdì sí Kírúsì, àwọn ni ẹ jẹ́ kí ààbò wọn fi wọ́n sílẹ̀. Ẹ sì gba àwọn ènìyàn Ísírẹ́lì, ẹ mú wọn padà sí orílẹ̀-èdè wọn, ẹ mú wọn padà sí ipò wọn, nítorí pé ẹ ti yan Jákọ́bù, ẹ ti yan Ísírẹ́lì ní àyànfẹ́ yín. Bẹ́ẹ̀ náà ni ẹ ti yàn mí ní àyànfẹ́ yín, nítorí tẹ́ ẹ fẹ́ mi, ẹ rán Jésù wá sí ayé kí èmi kí ó lè ní ìyè, kí má bàa lọ síbi ìyà nípẹ̀kun, kí má bàa lọ síbi ìparun àìnípẹ̀kun. Olúwa mo dúpẹ́ nítorí pé ẹ fẹ́ mi, Olúwa mo sì ń dúpẹ́. Ẹ ń bá mi sọ nípa ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, Jésù Kristi, ẹ ti rán wá sí ayé fún ìgbàlà ọkàn mi, fún ìdáǹdè mi, fún ìtúsílẹ̀ mi, fún ìtúríran mi, fún ìyè mi. Olúwa mo yìn ọ́ nítorí pé ẹ ṣe ní ọ̀kan pàtàkì ní àwọn ènìyàn tí Jésù wá fún. Olúwa ẹ ṣé. Olúwa mo ń béèrè agbára tí oore ọ̀fẹ́ láti lè máa rìn nínú ìfẹ́ rẹ,
Olúwa gbé wọ ayé mi ní àṣálẹ́ yìí agbára tí oore ọ̀fẹ́ láti máa tẹ̀lé ọ pẹ̀lú gbogbo ọkàn mi agbára tí oore ọ̀fẹ́ láti gbà ọ́ gbọ́ pẹ̀lú gbogbo ayé mi ní orúkọ Jésù Olúwa gbé wọ ayé mi jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa mọ́lẹ̀ sí ẹ̀pá ẹsẹ̀ mi ní orúkọ Jésù jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó máa mọ́lẹ̀ sí ìgbé ayé mi ní orúkọ Jésù Olúwa jọ̀wọ́ nígbà tí ẹ̀ṣẹ̀ bá wà pẹ̀lú ẹ̀tàn rẹ̀ agbára láti sọ fún wípé I am not your candidate I am not for you oh Lord give it unto me in the name of Jesus Olúwa mo gbàdúrà jẹ́ kí n lè máa gbọ́ràn pẹ̀lú gbogbo ọkàn mi jẹ́ kí n lè máa gbọ́ràn sí gbogbo ọ̀rọ̀ rẹ sí gbogbo àṣẹ rẹ nínú ayé mi ní orúkọ Jésù Olúwa mo gbàdúrà ní orúkọ Jésù Sátánì má jẹ́ ó borí ọkàn mi ẹ̀tàn ẹ̀ṣẹ̀ má jẹ́ ó borí ọkàn mi gbogbo ìrora ayé gbogbo tó ń bẹ nínú ayé ní orúkọ Jésù má jẹ́ kí wọ́n borí ọkàn mi Olúwa mo gbàdúrà jẹ́ kí n lè máa tẹ̀lé ọ pẹ̀lú gbogbo agbára mi ní orúkọ Jésù mo ti ṣe ìpinnu láti máa tẹ̀lé ọ ní orúkọ Jésù jẹ́ kí n lè máa tẹ̀lé ọ Olúwa mo gbàdúrà máa tọ́ mi ní ìgbà dé ìgbà jẹ́ kí ẹ̀mí rẹ kí ó máa gbénú ayé mi jẹ́ kí ẹ̀mí rẹ kí ó máa tọ́ mi sí ọ̀nà ẹ̀mí mọ́ fi ọkàn mi ṣe ibùgbé rẹ ẹ̀mí Ọlọ́run fi ayé mi ṣe ilé rẹ ní orúkọ Jésù má jẹ́ n yà kúrò nínú ìfẹ́ rẹ má jẹ́ n yà kúrò nínú ọ̀nà rẹ ní orúkọ Jésù mo gbàdúrà ikú Jésù lórí igi Káfárì ní orúkọ Jésù lórí ayé mi má jẹ́ kó já sí asán ní orúkọ Jésù ètè tí Jésù fi wá sí ayé lórí ayé mi má jẹ́ kó já sí asán Olúwa kà mí yẹ ní orúkọ Jésù Olúwa kà mí yẹ ní orúkọ Jésù oore ọ̀fẹ́ rẹ gbígbòòrò jẹ́ kí ó tó fún mi ní orúkọ Jésù mo ń gbàdúrà oore ọ̀fẹ́ láti máa tẹ̀lé oore ọ̀fẹ́ láti máa rìn nínú ìfẹ́ rẹ ní orúkọ Jésù oore ọ̀fẹ́ ní orúkọ Jésù Olúwa gbé wọ ayé mi jẹ́ oore ọ̀fẹ́ rẹ lù mí ní orúkọ Jésù Olúwa mo gbàdúrà má ṣe fi mí sílẹ̀ ní ìgbà tó rọrùn jẹ́ kí n lè máa tẹ̀lé ọ ní orúkọ Jésù ní ìgbà tí mo rí jẹ nígbà tí mi ò rí jẹ jẹ́ kí n lè máa tẹ̀lé ọ ní ìgbà ayọ̀ ní ìgbà ìṣẹ̀lẹ̀ mìíràn jẹ́ kí n lè máa tẹ̀lé ọ ní orúkọ Jésù Olúwa jọ̀ọ́ má jẹ́ n yà kúrò nínú ìfẹ́ rẹ ní orúkọ Jésù má jẹ́ n yà kúrò nínú ìlànà rẹ ní orúkọ Jésù ohun tí mo máa jẹ ohun tí mo máa jẹ ní ohun tí mo máa jẹ ní orúkọ Jésù má jẹ́ kó gbé mi kúrò ní ojú ọ̀nà rẹ ní orúkọ Jésù mo ti ń rìn lọ ní ojú ọ̀nà rẹ Olúwa jọ̀wọ́ má jẹ́ n yà kúrò má jẹ́ n padà sẹ́yìn nítorí a kọ wípé ẹnikẹ́ni tó bá fi ọwọ́ rẹ̀ lé olè òtúlẹ̀ tó bojú ẹ̀ kò yẹ ní ìjọba rẹ mo ti fi ọwọ́ mi lé olè òtúlẹ̀ má jẹ́ n bojú ẹ̀yìn ní orúkọ Jésù ní ọ̀nà yìí má jẹ́ n bojú ẹ̀yìn ó ní orúkọ Jésù ní ọ̀nà yìí má jẹ́ n bojú ẹ̀yìn ní orúkọ Jésù ní ọ̀nà yìí má jẹ́ n bojú ẹ̀yìn oh Lord my God keep me moving in the name of Jesus to the end of my life keep me moving keep me moving keep me moving keep me moving in the name of Jesus Olúwa ràn mí lọ́wọ́ ní orúkọ Jésù má jẹ́ n lọ sí ọ̀run àpáàdì Olúwa mo gbàdúrà orúkọ mi nínú ìwé ìyè má jẹ́ kó di àwátì ní orúkọ Jésù nígbà tí n bá kúrò nínú ayé yìí Olúwa mú mi dé ìjọba rẹ ní orúkọ Jésù mú mi dé ibi ayérayé má jẹ́ kí n lọ sí ọ̀run àpáàdì má jẹ́ kí n lọ sí ọ̀run àpáàdì má jẹ́ kí n lọ sí ọ̀run àpáàdì ní orúkọ Jésù Olúwa dá mi nídè ní orúkọ Jésù gbogbo agbára Sátánì gbogbo agbára tí èṣù lè máa lò lórí ayé mi nítorí ẹ ti wá sínú ayé ní orúkọ Jésù mo gba ìdáǹdè lórí gbogbo agbára báwọn ni mo gba ìṣẹ́gun lórí gbogbo ogun tí èṣù lè gbé ti ayé mi lórí gbogbo ogun tí ẹran lè gbé ti ayé mi lórí ogun tí àwọn ọ̀tá lè gbé ti ayé mi ní orúkọ Jésù mo gba ìṣẹ́gun mo gba ìdáǹdè ní orúkọ Jésù mo gba ìṣẹ́gun mo gba ìdáǹdè jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ ló máa mọ́lẹ̀ ní gbígbòòrò sínú ayé mi má ṣe fi mí sílẹ̀ Ọlọ́run bí mo ti ń lọ ní àṣálẹ́ yìí Olúwa máa bá mi lọ Olúwa ràn mí lọ́wọ́ Olúwa dúró tì mí lójú oorun lójú àlá mi tí ara rẹ̀ hàn fún mi bí ẹ bá dé ní wákàtí ọ̀gànjọ́ Olúwa kà mí yẹ ní orúkọ Jésù bí ẹ bá dé ní àkùkọ Olúwa kà mí yẹ ní orúkọ Jésù Ọlọ́run ẹ ṣé o ògo ni fún orúkọ ẹ̀yin Ọlọ́run mo dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ thank you Lord Jesus Ọlọ́run ẹ ṣeun thank you Lord hallelujah ní orúkọ Jésù Kristi bí a ti gbàdúrà.